àti mọ kára ilé, ẹ kú rìn bá àti mọ kíró ọ̀nà, ọ̀rẹ́ yín, ọmọ yín, àbúrò yín, bóyá ẹ̀gbọ́n yín pàápàá, nígbà míì gan ẹ lè pè mí lólùkọ́ yín àtàkẹ́kọ̀ọ́ yín. Kúnlé Táíwò náà ló tún dé lórí ọ̀rọ̀ àṣírí ìlera pípé. Nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn, a sọ fún wa wípé ká dènà àìsàn ó sàn ju kí èèyàn kó wá máa tọ́pora àìsàn lọ. Ìbéèrè mi wá tó yẹ ká bi ra léèrè ni pé ọ̀nà wo là á máa gbà dènà àìsàn? Ọ̀nà wo là á máa gbà dènà àìsàn? Ẹ kú mọ̀ pé àìsàn kúkú àmọ́ bí tí àmọ́ àwọ̀ tó ní, àmọ́ ọkọ̀ tó ní, ṣùgbọ́n àmọ́ ọkọ̀ wọn, a sì mọ ìjánu wọn, àmọ́ tí wọ́n fẹ́, kò sí àìsàn kan tí ò léèwọ̀. Àyìn tí ó bá wá dènà àìsàn, ìwà àìsàn ló gbọ́dọ̀ kọ́kọ́ wò pé kí ni táìsàn yìí ọ̀fẹ́. Mo rántí mo ṣiṣẹ́ iléeṣẹ́ kan gbà kan, wọ́n máa ní iléeṣẹ́ tí à ń sọ yìí, iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ náà ni o, àmọ́ àwọn kíní burúkú tẹ́ máa ń pè ní okùn ilẹ̀ ejò ọ̀pọ̀ ń bẹ́ẹ̀. Bí ẹ bá wọ ọ́fíìsì ọmọọṣẹ́, wọ́n tún wọnú ọ́fíìsì ọ̀gá. Kódà nínú ibi tá a ti máa ká ohùn lẹ́ẹ̀kan tẹ́ ń pè ní stúdíò, àmọ́ bá ń pàdé ńbẹ̀. Pè mí wá débẹ̀ náà bá ṣàgbáriwo tó lábàá ṣe ọ̀dà bọ́ bá rí bá ẹja àdọ́gbọ̀n mi, gbogbo ọgbọ́n tẹ́ dáhùn ò tí ì ṣiṣẹ́ ni. Àwa lọ wá orógbó, àwa jẹ́ ọgbẹ́ tó gbẹ, àwa lọ lókúnná dùn kín gbogbo ẹnu ọ̀nà pátá làwa mú orógbó làwa fọ́ ìkùkù rẹ̀ dábẹ́. Ṣé ẹ mọ̀ pé bí ọmọ nu làwọn ejò bá ń họ torí pé èèwọ̀ wọn nu, bẹ́ẹ̀ náà làwọn àìsàn jẹ́. Ẹ jẹ́ ń jẹ́ kó yé wa pé bàbá dènà àìsàn, àṣírí mẹ́ta kan ń bẹ tí mo lè pè ní àrò mẹ́ta tí ìdọ̀bẹ̀ ẹnu. Lónìí wọn mẹ́nu kan ẹyọ kan nínú wọn. Ẹyọ kan tí sì mẹ́nu kan náà ó ṣe ṣe kó yẹ pé àtò máa ránnu fúngbà pípẹ́ ni. Èkíní nínú wọn òun ni irú oúnjẹ tá ń jẹ. Ṣé rí ní téèyàn bá ń jẹ sẹ́nu, ọ̀nà fún lọ́nà ọ̀run o. Béèyàn bá sì ṣọ́ra ní tí ń jẹ náà ni ó padà wá jẹ òun náà. Ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lónìí tó ń bá àìsàn yìí lọ́kan òjọ̀ kan, ní tí ń jẹ ni. Béèyàn ó bá sì bọ́ náà, ní tí ó jẹ náà ni. Torí náà oúnjẹ tá ń jẹ pàtàkì ló jẹ́ nínú ìlera wa. Tá a bá fẹ́ dènà àìsàn, á ti bí oúnjẹ kó, tá a bá ti bí oúnjẹ kó, á ti ṣe nǹkan kan. Nígbà tá a kéré, wọ́n máa ń fún aláìsàn kan ní gbogbo ọjọ́ ìsinmi pátá, wọ́n nítorí ká má bàa ní ibà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò ní á mọ̀ ní ibà. Ẹ wá bí ibà gan jẹ̀ tí wàá di tọrọ fọkàn tó bá ṣe wípé n tá ń lò ń gbà tẹ́ ń gbé fún àjọ Sunday tá a máa ń lò, bá ṣe kó bá jẹ́ kó bá kápá rẹ̀ ni, kò yẹ ká gbúròó bà mọ́. Ṣùgbọ́n torí wípé à kàn yọ ní à ń yọ bí ìrẹsì ni, ìrẹsì tó lókúta àti dojúkọ bó ṣe yẹ ká dojúkọ, gbogbo kan sì ń rí bó ṣe ń rí. Oúnjẹ wa pàtàkì ni nínú ọ̀nà àbáyọ sí àìsàn. Téèyàn bá jẹun tó dáa, àìsàn ó kù, àìsàn ó jìnnà sí. Èkejì nínú rẹ̀ òun náà ni àyíká téèyàn ń gbé. Àyíká ń ṣe pàtàkì o. Bọ́lọ́run Ẹlẹ́dàá wa sì ti dáa ní. Ṣe mọ̀ pé mo ti dákọ̀ mí lẹ́ẹ̀kan, Kírísítẹ́nì lèmi, kódà olùṣọ́-àgùntàn tiẹ̀ tó nínú pàpà. Mo mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ọlọ́run ṣe léètò nígbà ìpìlẹ̀, Bíbélì wa ṣe kọ́ ọ́lẹ̀. Àwọn nǹkan iná láwa máa mú lò. Ó ṣeé ṣe kí n sì máa tọ́ka sí ibi tí Bíbélì bá ti sọ̀rọ̀ wọ̀nyí ká lè lọ mọ yẹ̀wò pé ṣé lóòótọ́ ni. Kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí o, ṣùgbọ́n àwọn nǹkan tí ó jẹ́ gbòǹgbò tá a fi yé wa. Àyíká téèyàn ń gbé òun náà ní í ṣe pẹ̀lú àlàáfíà rẹ o, báìsàn ṣe ní wá. Ẹ̀kẹta wọn òun náà wá ní irú ìgbé ayé téèyàn ń gbé, ìgbé ayé ojoojúmọ́ èèyàn. Bí èèyàn bá ń gbégbé ayé tí ò dáa, èèyàn ò ní tajà yẹ̀pẹ̀ kọ́ mọ́ gbowó òkúta o. Àwọn nǹkan wọ̀nyí náà kí lọ́rọ̀ mọ́gbé ayé yìí náà, gbogbo ẹ̀ náà la máa wò lẹ́yọ kọ̀ọ̀kan. Á wàá sùn wọ́n pọ̀ yóò wá dòdìdì. Ẹ wàá rí i pé bó bá ti pẹ́ iná bá ti bẹ̀rẹ̀ sí ní máa re kéde nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yìí. Ẹ̀yin náà ti ní èèwọ̀ àìsàn nù. Àìsàn ò ní lè súnmọ́ yóò máa hàn fún yín ẹ̀ ni. Ọlọ́run ò ní jẹ́ aṣáìsàn. Ire o.